Alhaji Wasiu Alabi Pasuma ó ní wọ́n ṣe ayẹyẹ ogójì ọdún tí wọ́n ti ń kọrin lórí pátákó tí wọ́n ti ń gba ṣóò káàkiri yẹn ní ìlú Èkó. ṣùgbọ́n àwọn àpẹẹrẹ àṣírí eléyìí tí èmi Àràǹbarà tí mo fẹ́ fàyọ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ni wípé gbogbo wa bá a ṣe ti mọ̀ bá a ṣe jẹ́ ẹni tó yẹ pé a nífẹ̀ẹ́ sí eré fújì òun ló máa fà á tí èmi Àràǹbarà tí mo fi mú ètò yìí wá o. kí ni nǹkan tó fàdí abájọ tí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì káàkiri àgbáyé tí wọ́n ń sọ̀rọ̀ báyìí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí Taye Currency yọjú sí ibi tí àwọn tí wọ́n jẹ́ fújì gangan àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ fújì tí wọ́n wà. gbogbo wa tá a bá gbàgbé ọjọ́ Wednesday ní on the 18 December nínú ọdún 2024 ó ní ọ̀gá ńlá fújì tí wọ́n ṣe ayẹyẹ 40 years on stage wọn ìyẹn ní ìlú Èkó. ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú onífújì tí wọ́n ti yọjú. àwọn kan ti gbàgbọ́ wípé àwọn ò ní rí àwọn kan ń bẹ̀ o ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì àti àwọn tí wọ́n jẹ́ olórin fújì tí wọ́n jẹ́ olórin Èkó òun ni wọ́n tẹ̀lẹ̀ síbẹ̀ látòrí ẹni tí ó jẹ́ number 1 lọ́wọ́lọ́wọ́ ìyẹn General Ayinla Kollington wọ́n wà ń bẹ̀ K1 wọ́n wà ń bẹ̀ Dr. Sefi Alawo wọ́n wà ń bẹ̀ Dr. Saheed Òṣùpá wọ́n wà ń bẹ̀ kódà KS1 Malaika wọ́n wà ń bẹ̀ Rẹ̀mí Àlùkò wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ olórin fújì eléyìí tí a lè sọ wípé ọ̀kan lára àwọn onífújì ó ṣe ayẹyẹ ni wọ́n péjú síbẹ̀. ṣùgbọ́n àwọn àṣírí kọ̀ọ̀kan eléyìí tó wá jẹyọ nílé tí Alhaji Taye Currency eléyìí tí ó wá ń sọ lẹ́yìn tí ó ṣẹlẹ̀ tán ìyẹn ní ọjọ́ keje ọjọ́ ìbí Taye Currency ó ní wọ́n wá ń sọ̀rọ̀ ìdí abájọ eléyìí tí àwọn ò fi lọ sí ibi ọjọ́ ìbí àbí ibi ayẹyẹ eléyìí tí Alhaji Wasiu Alabi ṣe nílùú Èkó. ẹ̀yin tèmi ẹ̀yin títí Àràǹbarà níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí ẹ ti mọ̀ pé mi Àràǹbarà àṣírí tó bá ní kókó òun ni èmi máa ń sọ̀rọ̀ lé lórí. Alhaji Taye Currency ó sọ̀rọ̀ nínú àwọn live play eléyìí tí wọ́n lọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn wípé ìdí pàtàkì eléyìí tí àwọn ò fi lọ síbi ayẹyẹ Pasuma òun nìyí o. ẹ wá fara balẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ ohun tí Taye Currency sọ nípa wípé òun ò lọ òun ò yọjú síbi ayẹyẹ eléyìí tó pa ti àwọn onífújì papọ̀. àjọsọ ní ìjẹta wọn láwọn ń lọ sẹ́kọ̀ọ́ àwọn wáyà lọ́dọ̀ ọ̀la àṣẹ ò àbádá wọn wá ṣàdúrà pé ọba jẹ́ kí ìyùsù ó pẹ́ ọba jẹ́ kí ìyùsù ó pẹ́ wọ́n ní Táyé ọ̀rọ̀ ní ẹ̀kún òun olúwa. 17th of December ọjọ́ tá a pé 50 tó lé ní 18th mi. Ipa ìṣòro èdèmí sí o. Súnmọ́ àwọn tó ti mọ dé sí ẹ̀ o. Wá wá kí mi nílé. Mo ní wọn ṣọjọ́ mi. Àbí mo máa ń fi ìwà báyìí lé. Bábọ́ ní Yéṣu wẹ̀ ní tó wá ẹ ṣe. Ramon mẹ́mí. Búkì mẹ́mí. Ṣé mo fẹ́ fi ìpè wọn? Olólùfẹ́ mi ni wọ́n. Ẹgbẹ́ wa jẹ́ bí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ wá mi wá. Bẹ́ẹ̀ máa pé 17. Torí tá a bá ní pé a ṣe nǹkan kan. Bàbá ní Yéṣu wù ẹ tún lè pè síbi kan. Ẹ lè yí lọ́bọ mi. Ṣùgbọ́n 17 yẹn. Gbogbo 17 of December. Láṣẹṣe nǹkan kan lánàá. Pé tẹ́ ẹ bá wà délé kẹ́ ẹ jẹun kẹ́ ẹ mú. Ṣùgbọ́n lórí ibú lásùmádé wà yìí nìyí. Olóúnjẹ òtún tó ó délé mi láago mọ́kànlá ó jẹun ó ní láago mẹ́rin ó tún jẹun níbẹ̀ ó jẹun bẹ́ẹ̀ ó tún wá jẹun pamọ́ wọ́n ìdí lásùmádé ẹran mẹ́sàn-án bàbá nínú báàgì ẹ̀ ó ní kúre àwọn kan wà ló jẹ lálẹ́ mo wá fún wọn lẹ́sìn ó ní iye èèyàn tí mo pè
wọn ò pèèyàn àwọn tó ti bá mi bá 70 èyí tẹ́ ẹ̀kọ́ gbogbo wọn kí mi láti jẹta o bàbá ọ̀pá wọn mú sálẹ̀ rárá ọmọ wọn tún wá láti èbúté mẹ́ta bàbá oníyè sùkúù. ọjọ́ 40 years on stage eléyìí tí ọ̀gá ńlá fújì tí wọ́n ṣe yìí ó jẹ́ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì mọ̀ wípé ọ̀kan pàtàkì òun ni Pasuma jẹ́ o ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ wípé òun fẹ́ wọnú yàrá fújì ó di dandan kó fi ti ọ̀gá ńlá fújì ṣe ẹ wá wò ó níbi tí àwọn tí wọ́n jẹ́ olórin fújì táyé ti mọ̀ dáadáa tí wọ́n ṣe ń kọrin pẹ̀lú ara wọn lórí stage níbi tí ọ̀gá ńlá fújì tí wọ́n ti ṣe ayẹyẹ náà ẹ̀yin tèmi ẹ wá wò ó síwájú dáadáa o ìbéèrè àṣírí àràǹbarà eléyìí tí mo fẹ́ béèrè tí mo jẹ̀ máa fẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi kẹ́ ẹ bá mi dáhùn kẹ́jẹ̀ máa bá mi share prógráàmù yìí ìbéèrè àràǹbarà eléyìí tí mo fẹ́ béèrè ní wípé kí ni ìdí abájọ gan tí Tai Currency tó fi lérò wípé dandan ni kí òun sá fún Paso kí òun tó lè máa ṣẹlẹ̀ ayé òun ṣé kò ti fi ara jọra wọn kí lẹ lérò wípé Tai Currency rò bẹ́ẹ̀ àti wípé ṣé Pasuma ló ń bá Tai Currency jà ni àbí àwọn olólùfẹ́ nítorí tá a bá ní ká máa sọ gbogbo òṣèré tó ń bẹ káàkiri àgbáyé òun ló ní àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn o ṣùgbọ́n tí òṣèré tó bá ti ń di wípé ti ń kọ̀yìn sí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ kí lẹ̀yin lérò wípé irú òṣèré bẹ́ẹ̀ ò ń fẹ́ o Alhaji Wasiu Alabi Pasuma òun ni wọ́n ti sọ̀rọ̀ ní kété tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láàrin àwọn àti Tai Currency wípé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ fújì pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọ̀gá ńlá family àwọn ni wọ́n fi ẹ̀hónú wọn ṣùgbọ́n láti ìgbà tí K1 The Ultimate tí wọ́n ti sọ̀rọ̀ pé ìjà ti tán ni àwọn ti sọ pé ìjà náà ti parí ṣùgbọ́n ìyàlẹ́nu náà ló jẹ́ wípé Tai Currency ó sá sẹ́yìn fún Paso ìyẹn ní agboolé fújì kí lẹ́yìn lérò wípé ó fẹ́ ṣẹlẹ̀ ní ara ibẹ̀ yẹn Tai Currency ó ti fira ẹ̀ hàn gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ ìyẹn ní agboolé fújì ó yá ẹ wá farabalẹ̀ dáadáa o kí ẹ wá wò ó pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ èèkàn nínú onífújì tí wọ́n parapọ̀ tí wọ́n ń celebrate Pasuma gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní agboolé fújì ibẹ̀ lẹ ti rí gbogbo àwọn correction kọ̀ọ̀kan tó wáyé látàrí ìjà eléyìí tí wọ́n jà lọ tí oníkálukú sì fúnra wọn ní ọwọ́ eléyìí tí ó jọjú ẹ̀yin tèmi ẹ̀yin títí Arambara ó ti tó àsìkò báyìí tí èmi Arambara tí mo máa fa àṣírí náà yọ ó yá ẹ wá gbọ́ síwájú pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ olórí fújì náà tí wọ́n ṣe fún Pasuma ní àpọ́nlé àtàwọn tí wọ́n wá láti ìlú Èkó àtàwọn tí wọ́n wá láti ìlú Ìbàdàn káàkiri gbogbo Nàìjíríà àtàwọn tó wà lókè òkun tí wọ́n ń kọ fújì ni wọ́n yẹ Pasuma sí ẹ̀yin tèmi ẹ̀yin títí Arambara ẹ wò ó àṣírí bẹ́ńbẹ́ ó ní nǹkan kan eléyìí tí Tai Currency tó ń wà díẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni màá fẹ́ kí ẹ̀yin fáǹsì fújì màá fẹ́ kí ẹ kọ́mẹ́ǹtì sí i ó yá ẹ jẹ́ ká wò ó síwájú sí i àṣírí Arambara náà lètò ẹ̀yà ẹ máa gbọ́ síwájú sí i. ó gbìyànjú okú àfọmọnìyàn ṣe okú ohun náà ò ní bàjẹ́ ohun náà ò ní bàjẹ́ gbogbo bó o bá ṣe ń wúyìn ló máa dùn máyé létí bó o bá ṣe ń sọ ló máa dùn máyé létí o ní lálùwọlẹ̀ bọ̀ o ní lálùwọlẹ̀ lọ́la àyìn àgálú amúnidélùdá òde rí o ní lálùwọlẹ̀ o ní lálùwọlẹ̀ ó gbìyànjú ó fọmọ yọ lẹ́ni o ẹni tí yóò bá dùn mọ́ ọlọ́run nìkan ló lè sọ̀tọ̀ yìí ẹni tí yóò bá dùn mọ́ ọlọ́run nìkan ló lè sọ ìgbẹ̀yìn ẹ̀ náà ló fi kọ́ lórí pé Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma Bọ́lájí tí wọ́n ti rò pé kí ni pé kí ni
kò lè bá wọn jẹ́ ní ẹ̀mọ́ ooo ló padà. Òun ni gbogbo ayé fọwọ́ sọ́ra pé ọmọ wa ní. Alábí ó ṣe wọn kú náwó. Wàhálà ẹgbẹ̀tẹ̀ lẹ́yìn eléyìí. Ohun tó fi lè mú àwọn àgbààgbà méjì tá a fi jókòó lórí nǹkan tó ń ṣe yìí. Àkọlé oore ló tún máa rí lẹ́yìn rẹ̀. Ó fàtò olúwa sí. Màdìbà, máa bọ̀. Jackie, ẹ̀jẹ̀ bá ń pè. Àti ń bá ọmọ ti pẹ́ Alábí akẹ́bàjẹ́ o. Àti ń bá ọmọ ti pẹ́ ọmọ ìyàwó ànábì. Ọlọ́run ló ṣì kẹwàá kì í ṣe pamọ́ ṣe. Ọlọ́run ló ṣì kẹwàá kì í ṣe pamọ́ ṣe. Ibi abatẹ́lẹ̀ ní o Alábí akẹ́bàjẹ́. A sì láwọn bàbá níwájú Pasuma o. A sì láwọn ọ̀gá níwájú làbàkà Aláàfin Kúnlé. Ọlọ́run ló ní dédé. Ọlọ́run tó ní mímọ́ ṣe nìkan. Má bẹ iṣẹ́ òpin pàṣọ. Ọlọ́run tó ní mímọ́ ṣe nìkan Ọlọ́run bá jọ. Ẹ má bẹ iṣẹ́ òpin ojú bá. 40 years on stage, 2024. Èní ọjọ́ kejìdínlógún oṣù kejìlá 18/12/2024 má ṣe iṣẹ́ òpin orin tẹ́tí ṣe. Ọlọ́ba ẹ̀ má fẹ́ iṣẹ́ òpin orin tẹ́tí ṣe. Ẹ má fẹ́ iṣẹ́ òpin orin tẹ́tí ṣe o. Màdìbà máa ń dá sí o. Nlẹ́mi ìsúlẹ̀ mọ́nà àláwọ̀. Àláwọ̀ Adékúnlé máa ní ìbá kí gbogbo yín. Mo káwọn bàbá o. Mo káwọn màmá o. Ilé tá ibi sílẹ̀ kò ní dàrúkà tó délé o. A rí ilé lọ́dún yìí, a máa rí ilé mi tọmọtọmọ. Ikú ọmọ ẹ ò ní rí, ikú ọkọ ẹ ò ní rí, ikú aya ká ẹ máa rí o. Mo máa dúpẹ́ lọ́wọ́ báàsì, mo máa dúpẹ́ lọ́wọ́ ìdí ọ̀pẹ́ ẹ̀ pọ̀ uncountable lọ́rọ̀ tó ṣe fún ẹ o. Ó mọ̀ kó tútù jáde nínú ìgbígbẹ́ o. Lẹ́nìí 40 years on stage, àríwọ̀n náà kà sí adúpẹ́ fọ́ lọ́wọ́ bá. Àríwọ̀n náà kà sí adúpẹ́ fọ́ lọ́wọ́ bá. Ọlọ́run má bẹ̀ ṣọ́pin oore. Ọlọ́run má bẹ̀ ṣọ́pin oore. Lọ́lá Ọlọ́run bàbá mi mú. Sí gbogbo àbájọ nǹkan fújì. Ìfẹ́ àti rẹpọ̀ ṣóun ló yẹ wá. Ìjà òpè sùlẹ̀ mọ̀nà. Eré là ń fọmọ ayọ̀. Bá mi Àyìnlá kọ́ ní ti ìyá Kọ́lá wọlé. Ìrẹ̀lú ọkọ̀ lọ́jẹ̀ mo kí yín o. Ó kú ọ̀tọ̀ ẹ̀ bàbá mi o. Ẹ má kó wá jẹ́ pẹ́ lọ́lá Ọlọ́run bàbá mi. Àwa màlè yíyọ. Àwa màlè yíyọ.
àwa màlẹ́ yìí. àwọn kan ń sáré pé kó bàjẹ́ o àwa mọ̀ ṣe bọ́ ọlọ́run lójú wọn lọ àwa mọ̀lẹ́ ọba ọlọ́run tó jẹ́dá lọ àwa mọ̀lẹ́ àwa náà lèyí o. àwa màlẹ́ yìí o. Àlàbí bá ṣe rí jẹ́ o bá ṣe rí mu ká máa rí náà ká máa rí lò torí báyé ṣe ń lọ mà ní bẹ́bẹ́ ń lọ bá ṣe rí jẹ́ ò bá ṣe rí mu ká máa rí náà ká máa rí lò torí báyé ṣe ń lọ mà ní bẹ́bẹ́ ń lọ. Àlàbí ọlọ́run ń ṣe bẹ́bẹ́ àwa kan dúpẹ́ lórí fi ń pe lẹ́sìn ẹ̀rí pọ́tọ́pẹ́ o fọlọ́run tó ṣe bẹ́ẹ̀bẹ́ ò dádúró ni ọlọ́run ń ṣe bẹ́bẹ́ àwa kan dúpẹ́ lórí fi ń pe lẹ́sìn ẹ̀rí pọ́tọ́pẹ́ o fọlọ́hun tó ṣe bẹ̀bẹ̀ ò dádúró ni. gbogbo bí tó ti láwọn nílé èdè o gbogbo ohun tó ti láwọn ní. aṣọ lẹ́wọ̀n ò dàbí èèyàn ọmọ èèyàn lónìí ká máa dìrẹ̀ yọ ṣùgbọ́n olùlànà lábọ́lọ́hún mi ọlọ́hun ṣe bẹ̀bẹ̀ àwọn kan dúpẹ́ lórí fi ń pe lẹ́sìn ẹ̀rí pọ́tọ́pẹ́ o fọlọ́hun tó ṣe bẹ̀bẹ̀ ò dádúró ni. ọlọ́hun ṣe bẹ̀bẹ̀ àwọn kan dúpẹ́ lórí fi ń pe lẹ́sí ẹ̀rí gbọ́sọ̀pẹ́ o kọ́lá òjò. ó yẹ jẹ́ ká celebrate ká jubilate celebrate wa ọlọ́run lókè máa. mo ti jìyà kí n lè great mi dẹ̀ lè relegate mo jìyà kí n lè great mi dẹ̀ lè relegate mo dẹ̀ ti fọ́ pàdé market òkè sísàlẹ̀ lẹ́nu gate ọlọ́run lókè máa lókè wá ọlọ́run lókè máa. Láàṣẹ máa sọ̀rọ̀ ojú wa. Àdúgbò Ìjàgbọ́. Ẹ bá ń fa láti ráṣùdù ìfàǹdé wa o. Kórè ń gbé ọ̀gán bọ́ fún. Ṣẹ̀fíù ní aláwọ̀. Oṣù náà tẹ́tẹ̀ ikú. Àlàkù ẹ̀ẹ́sẹ̀ o, apá ọ̀tàkùn. Ìwá. Lọ́jọ́ tí mo ti ń kọrin mi ò rí irú Pasuma yìí rí o. Lọ́jọ́ tí mo ti rí rí. Bóṣe ń bọ́ mọ́rúndé ṣe. Pẹ̀lẹ́ tún bàgbà ṣe o. Lọ́jọ́ tí mo ti ń kọrin mi ò rí irú Pasuma yìí rí o. Alága bàbá kò ṣe fi wù. Bàbá wa kébé tí mo ti ń kọrin mi ò rí irú Pasuma yìí. Ọpẹ́ náà ti kàwọ́ rẹ̀ omi ọjọ́ rẹ̀ onísìn àlùkò. Àjíbọ́lá o, happy 40, happy on stage. Ọmọ wa ṣe púpọ̀ ọ̀gbìnláyé nínú ọ̀làlà pẹ̀lú àlà òbíà. Ó lábẹ́rí mú ní alájọ àṣírí ìgbà òjìlá. Fèrèǹdé ìgbà ọba sọ. ọmọ ìyàwó ànábì Pàṣọwọ́ ọ̀ǹda mo bá dúpẹ́ fún ọlọ́run mi Àlàbíadé àbí mi Pasuma o wípé mo bá dúpẹ́ fún pẹ́ẹ́pọ̀ ọ̀nkàntẹ́bù tútù jáde nílò ń palùbá ìkà òun ló fi fún ẹ o. Ali Amodu ń ló yẹ kó ṣe ìyọ́ abibẹ́kọ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ó ti dá wáyé. Òtún tó rìn ẹ̀gbọ́. Bàbá Ogo. Àlàbí yìí máa wà sí. Ó bá ẹ̀dọ̀bálẹ̀. Ó bá nàró. Òṣùpá. Ó bá nàró. Ó bá ẹ̀dọ̀bálẹ̀. Jẹ́jẹ́ sí ẹ̀ṣọ́kọ àtọ́ lóko pọ́n sóko dàgbà sóko ọ̀ríjínà bàbá oko. International bàbá oko gbogbo kìra. Àyìnbé mẹ́rẹ̀ǹdè bàbá wa ní. Àkànní ní ìṣúná ó máa dání. Ibi táwọn abẹ́rẹ́ fújì dé o, àyè ọpẹ́ ti yọ. Àyè ọpẹ́ ti yọ. Ìlà wa ń kọrin èébú fún àyè ọpẹ́ ti yọ ní. Jókòó ara rẹ̀.
ẹni tó ń gbé oko àgbẹ̀ là ń ṣe. bọ̀dá sẹ́fì owó wà lọ́wọ́ yín o ẹ má pẹ́ ẹ pé nǹkan mọ̀ dédé bẹ́ẹ̀ fowópamọ́ sílẹ̀ mọ́mọ́ o. ẹ bá ti pèsè fún ẹ máa fi bọ̀dá sí ẹjọ́ lérè.